Get out! Adébáyọ̀. Gbogbo nǹkan tó ń ṣe nílé pátá ló ní mi lára. Ó ń dòru mú mi, ó ń disturb mi gidi gan ni. Kí ló ń gbénu ẹ̀? Kí ni tó ń gbọ́ ẹ̀ gàràgàrà? Wá! Wọ́n mọ òkè sí ẹnu ní àbórí ẹ̀. Tó bá dán wò, wàá dán tán. Ọmọ àjẹ́ ayé lásán lásán ni wọ̀. Ọmọ àjẹ́ ọ̀run paraku ni mí. Kò sí nǹkan tó ọmọ àjẹ́ ayé tiẹ̀ tó fẹ́ fi ọmọ àjẹ́ ọ̀run tèmi ṣe. Mo tó ń gbénu mi ju tó ń gbénu ẹ lọ. Wọn ò tí ì sọ fún ẹ. Wọ́n ní kó o má ṣe òṣè. Wọ́n ní kó o má dánwò. Wọ́n bí àwí fún má gbọ́, aṣọ fún má gbà, ohun tójú rú wọn bá rí kí wọ́n fara mọ́ orí ẹ̀ ò pé. Ẹ máa rìn lọ bẹ́ẹ̀. Adébáyọ̀, ẹni náà gbìyànjú. Ibi tó ṣe dé fún ẹ, ó gbìyànjú. Ṣùgbọ́n ó mọ̀ wípé ibì kan lágbára kù sí. Ibi títí ẹ ti tán. Nítorí ọ̀tá wa yìí ti bẹ̀rẹ̀. Mo sọ fún ẹ lẹ́ẹ̀kan. Mo ní ohun tó ń gbénú mi. Ó ju ohun tó ń gbénú ẹ lọ. Sórí fún tó tẹ̀ wá ṣe. Máa wá bọ́ sí ìgboro. Máa wá rò yẹn fáráyé. Má jẹ́ kí wọ́n mọ̀ pé èèyàn bí ni ẹ́, ó ń ṣèyàn lọ. Má jẹ́ kí wọ́n mọ̀ pé èèyàn Ọlọ́run tí wọ́n mọ̀ ẹ́ sí, èèyàn èṣù